Àjàsá ọmọ olókùn ẹ̀sìn àríkùtakù ẹgẹ́rẹ́ mi tìtì tí ìrìn lóde Àjàsá tí ò gbọdọ̀ wó láéláé ọjọ́ mo bá wó dàjú lé ọ̀hún kí tó bá gba lákìdí mi èmi lọ́mọ́ ń pè ní olórí ẹ̀bìtì kan pàtó tí pani tìtì ààrẹ lọ́mọ bí ewu. ọmọ ìyá wa Akímọ̀ Ọlájú wọn Ọlọ́run nífẹ̀ẹ́ kankan ṣe gbogbo ohun tí bá ń ra ọwọ́ lé gbogbo ọmọ yọrí sí dáadáa ọlá jẹ́kẹ̀tọ̀ Ọlọ́run àpadà sí ibú àpadà sí ìbà kò ní bá ẹnì kankan láàrin gbogbo àwọn ló fẹ́ ṣe lọ́sìn nàṣímọ́ iṣẹ́ ẹ̀kan ní èní náà la wá fún. oyè ẹni wọn kọ fíìmù náà oyè ẹnu ẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́. Akímọ̀ Ọlájú àbúrò tèmi ni ó jẹ́ ọmọ nílé ìyá bàbá mi Ọláńpọ̀ jẹ́ ọmọ nílé ìyá bàbá mi mo ti kọ́ fẹ́ràn ẹ̀ náà ó tún wá jẹ́ ọmọlẹ́yìn mi nínú iṣẹ́ tíátà. àyíká dáadáa ló kọ́ sí mi ọmọlẹ́yìn mi kò tí ì wojú mi rí mọ̀ ọjọ́ ọmọ kan tí mo lè máa pọ́nlé tí mo lè máa dáàbò bò tí ì lè jẹ́ kí ìyá kan jẹ ń bá rí pé èèyàn kan fẹ́ gbé kankan gbé yẹ tí ń paná bẹ̀ Ọláńpọ̀ èmi náà orúkọ mi ò kéré nínú iṣẹ́ tíátà. DSTV wọ́n ń gbìyànjú takuntakun àwọn ọlọ́mọ ń jí mi nílé nígbà mi tí mo bá ń sùn lọ́sàn-án àbí alẹ́ àbá ṣùbà ẹ bá mi gbé kí lọ́ fi ń jí mi wọ́n máa ń ju àwọn ìmáàjì tí wọ́n bá gbà ní ìlú mi wọ́n máa ń ju ránṣẹ́ sí mi tí n bá rí báyìí mi ilé ìsúnmọ̀ mo máa ń ní kí n rí ìdí nǹkan tí ó ṣẹlẹ̀ bóyá dandan ni àbí re àmọ́ gbogbo nǹkan tí wọ́n fi ránṣẹ́ dandan ni mo jẹ́.